Kí ni àwọn àṣírí tí Ọ̀túnba Ọlátòkunbọ̀ Òkúnọlá tó jẹ́ founder olùdásílẹ̀ Fuji tú nípa orogún òwò tó wà láàrin Dr. Sikiru Ayinde Barrister àti General Kollington nígbà tí alàgbà yìí ń sọ̀rọ̀ tí wọ́n yànnàná gbogbo ohun tó ṣẹlẹ̀ láàrin Barrister àti Kollington débi pé wọ́n tún mẹ́nuba àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Kollington tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni wọ́n máa ń fi èébú ránṣẹ́ sí Barrister àti àwọn olólùfẹ́. Wọ́n jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ló fi hàn pé ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló wà lára Barrister ló fà á tó ṣe jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fẹ́ pé kó wá kọrin fún wọn tó sì dàbí ohun tó ń fà á tí orogún òwò tó lágbára fi wà láàrin òun àti Kollington. Alàgbà tí wọ́n jẹ́ kó yé wa pé orogún òwò tá à ń sọ yìí ìkan nínú àwọn méjèèjì ó tèkẹ́ fà jù kan lọ tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì gbàgbọ́ wípé General Kollington ni ọ̀rọ̀ yìí ń bá wí. Ọ̀pọ̀ ìgbà náà ni wọ́n ní Kollington máa find fault nínú orin Barrister pé ṣùgbọ́n ní ti Barrister gbàgbọ́ wípé ohun tó dáa ni pé gbogbo èèyàn ló ń jẹ àǹfààní orin tí Ọlọ́run ti ọwọ́ wọn dá sílẹ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin Fuji míì àbí àwọn tí ẹ̀ pọ̀ àbí àwọn mélòó kan náà gbà pé wọ́n rò pé Barrister gangan kọ́ ni olùdásílẹ̀ Fuji. Welcome to DIGINAIJA TV. Remember to like, share and follow us. Bàbá Ọ̀túnba yìí tún wá fi nǹkan kan hàn nínú ọ̀rọ̀ tí wọ́n sọ. Wọ́n jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni Barrister Sikiru Ayinde fi ju General Kollington lọ. Wọ́n ní eléyìí kì í ṣe láti relegate General Kollington àbí láti sọ pé bóyá wọn ò mọ̀ ṣe pé ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ wò ó pé a lè ṣaláì má sòótọ́ pé Barrister fi àwọn nǹkan kan ju Kollington lọ pé ṣùgbọ́n àwọn tó jẹ́ rúùpù Barrister pé wọn ò gbàgbọ́ pàápàá èyí táwọn dá sílẹ̀ pé àwọn ò gbàgbọ́ pé káwọn máa tẹ́ńbẹ́lú iṣẹ́ Kollington àbí àwọn olórin míì. Nínú fọ́nrán yìí náà láti wá rí àwọn èèyàn lóríṣiríṣi tí wọ́n sọ ohun tí wọ́n rò nípa ọ̀rọ̀ yìí lórí ayélujára. A rí èèyàn kan tí ó ń gbé sàǹdákátà fún Ọ̀túnba tó sọ̀rọ̀ yìí pé God bless you for speaking the truth pé òótọ́ náà sọ tí wọ́n sì ń dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹnìyẹn jẹ́ AASPE Mauritania Security. Ó sọ àwọn nǹkan kan ó ní wọ́n ní you are such an excellent close person. Nígbà tí wọ́n sọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ń dúpẹ́ lọ́wọ́ wọn tí inú wọn sì dùn pé òótọ́ ni wọ́n sọ nípa ọ̀rọ̀ tó ń lọ àti orogún òwò tó ṣẹlẹ̀ láàrin Sikiru Ayinde Barrister àti General Kollington. Kódà àwọn kan sọ pé excellent person ni wọ́n pàápàá bí wọ́n ṣe súnmọ́ Sikiru Ayinde Barrister. Wọ́n ní you defended him when he was alive and when he was no more. May Almighty Allah continue to bless his soul and prolong your life too. Bẹ́ẹ̀ ni lára àwọn ọ̀rọ̀ táwọn èèyàn fi ránṣẹ́ sí Ọ̀túnba yìí rèé o nígbà tí wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ náà tí wọ́n ń sọ àwọn nǹkan tí wọ́n mọ̀ nípa orogún òwò tó wà láàrin Sikiru Ayinde Barrister àti General Kollington. Ẹnìkan tiẹ̀ ní I'm also a full lover of Dr. Sikiru Ayinde Barrister in terms of character, humility, kindness, loving, and above all this, his music is one of the best musicians as far as Yoruba music is concerned in general. Conclusively, I and Dr. Sikiru Ayinde Barrister are both Aquarius. We were both born on the month of love, February, Valentine month. Èèyàn kan Dr. Hastrop ó ní Barrister ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà náà ni a ti mọ̀ pé àwọn ọmọlẹ́yìn náà ló máa dá rúgúdù sílẹ̀ láàrin àwọn olórin méjì bó tiẹ̀ jẹ́ wípé Ọ̀túnba yìí ó sọ àwọn nǹkan kan nípa General Kollington. Tó ẹ̀yin èèyàn wa èyí tá a lè mú wá fún yín náà rèé o. Kí lè ròyìn ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching. À ń lọ fún ìpolówó ọjà ẹ pè WhatsApp number page.